lẹ́yìn Adamu, Kyari di Adele Alaga APC. Igbákejì alága àpapọ̀ ti ìhà àríwá nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, Sẹ́nitọ̀ Abubakar Kyari ti bọ́ sípò Adele alága ẹgbẹ́ náà, ó sì ti bẹ̀rẹ̀ sí tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ ọ̀hún nìṣó báyìí. Ṣé ìgbà ò lọ bí òréré, ayé ò tọ́ bí ọ̀pá àbọn? Ìgbésẹ̀ yìí kò ṣẹ̀yìn bí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún tẹ́lẹ̀ tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Nasarawa, Sẹ́nitọ̀ Abdullahi Adamu ṣe kọ̀wé fipò alága sílẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù keje yìí. Aláròyé gbọ́ pé Tinubu ló pàṣẹ fún un nínú lẹ́tà kan tó fi ṣọwọ́ sí Adamu pé kó fipò alága ẹgbẹ́ náà sílẹ̀, òun ò fẹ́ nípò alága náà mọ́. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Imo, Sẹ́nitọ̀ Hope Uzodinma ló lọ jíṣẹ́ ààrẹ fún un lọ́jọ́ Sunday ọ̀hún. Gómìnà náà sì ni Adamu fi lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ rán padà sí ààrẹ. Bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí dá wuyewuye sílẹ̀ tí ọ̀pọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ náà ń sọ pé àwọn kò mọ ohunkóhun nípa rẹ̀, táwọn míín sì ń sọ pé lóòótọ́ níṣẹ̀lẹ̀ náà wáyé. Síbẹ̀ àwọn kan ṣàfikún pé kì í ṣe Adamu nìkan lọ̀rọ̀ ìyọnípò yìí kàn. Wọ́n lómíṣore, ìyẹn Iyọlá Omíṣore tí í ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà ti lóhùn ò ṣe mọ́. Nígbà tí yóò fi di nǹkan bíi aago 11:20 láàárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù keje yìí, Kyari ló wakọ̀ wọlé sí olú ilé ẹgbẹ́ APC l'Àbújá. Òun àtàwọn méje míì tí wọ́n jọ jẹ́ ọmọ ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ náà, ìyẹn National Working Committee, ni wọ́n wá. Ohun méjì tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ni pé bí dẹ́rẹ́bà Kyari ṣe wa ọkọ̀ jíìpù rẹ̀ wọlé tààrà ní ààyè ibi tí wọ́n sàmì sí fún alága àpapọ̀ ẹgbẹ́ láti páàkì ọkọ̀ rẹ̀ sí ló wakọ̀ ọ̀hún lọ tó sì gbé ọkọ̀ rẹ̀ síbẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú àáyá, àwọn èèyàn náà ti bọ́lẹ̀, òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ sì lọ sí ọ́fíìsì tí wọ́n ti máa ń ṣèpàdé ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́. Wọ́n ní orí àga alága àpapọ̀ ẹgbẹ́ ló lọ jókòó sí, òun ló sì tukọ̀ ìpàdé ọjọ́ náà. Àmọ́ ní nǹkan bí aago 11:20 lọ́jọ́ ajé ọ̀hún, Omíṣore náà dé nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀, ó sì lọ síbi ìpàdé yìí. Àmọ́ kò pẹ́ lẹ́yìn náà tí Omíṣore tún jáde, ó kó sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ó sì lọ. Aláròyé gbọ́ pé wọ́n ti ta àtàrí lẹ́tà mi ò ṣe mọ́ tí Adamu kọ sí ààrẹ Tinubu sí Omíṣore tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìwé òfin ẹgbẹ́ wọn ṣe sọ. Tẹ́ ò bá gbàgbé, ó kù ọjọ́ méjì péré kí ìpàdé ìgbìmọ̀ apàṣẹ àpapọ̀ ẹgbẹ́, ìyẹn National Executive Committee (NEC) tí gbogbo wọn ti ń fojú sọ́nà fún wáyé ní alága lòun ò ṣe mọ́ yìí. Ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù keje yìí ni wọ́n ti pinnu láti ṣèpàdé náà tẹ́lẹ̀. Ọ̀rọ̀ nípa ètò ìpàdé ọ̀hún àti ìkọ̀wé fipò sílẹ̀ alága wọn ló gbawájú nínú ìjíròrò ìgbìmọ̀ amúṣẹ́ṣe NWC tó ń lọ lọ́wọ́ nílùú Àbújá báyìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.